àlẹ́ìkà tí olórí bá ní àlẹ́ìkà ìyẹn ní pé ẹ ṣe pẹ̀lẹ́ ta lọ́lọ́mọ fẹ́ kó ṣe pẹ̀lẹ́ tẹ́nì kẹ́kọ̀ọ́ ọba pàtàkì lójú gbogbo wa ó yẹ kí Olódùmarè ọba alágbára pàtàkì ọba tí ń rọ òjò nígbà tó bá wù ọba tí ń rọ oòrùn nígbà tó bá wù ọba tí ń pajú ayé nígbà tó bá wù ọba tí ń ṣí ojú ayé nígbà tó bá wù ọba tó rotéètì ayé ní gbogbo ogun tó bí òdì ayé sí bó ṣe wù ú Olódùmarè tó dá ayé tí ò sí rẹ̀ ẹ̀dá kan tó ní dárin tán táwọn ara wa ọba nítumọ̀ síra wa ẹ jẹ́ ká jẹ́ kó Olódùmarè ò nítumọ̀ sí wa ẹjọ́ mọ́rọ̀ wí mọ́rọ̀ anybody etí ẹ̀ bá fẹ́ máa sìn lásìkò máa sìn sẹ̀mí Allah ni mo ní àmì dàrú táyé sì kọ́ ní ọ̀dájọ́ kéde kọ́ ní ọ̀dájọ́ táyé àmì ẹjọ́ ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí mo rọ̀ yín ni mo rọ̀ yín mo rọ̀ yín ẹ jẹ́ ká padà níbi ọgbà Ọlọ́run tá à ń fa àyà yìí. ẹjọ́ torí tọ́lọ́run gbogbo àwọn tó kálukú sọ yìí Ọ̀ṣun Ògún Ọya Ọbàtálá gbogbo oyè wọn pátá lẹ́nìbọ̀dì gbà yìí pé wọ́n wà gbogbo wọn pátá náà ni ẹnìbọ̀dì mọ̀ yìí pé ẹnìkan náà ló tó dá wọn tí ń sin Ọlọ́run ṣebí gbogbo yìí gbà yìí pé rẹ̀ sí Ọlọ́run ni wọn. Èyí tó jí alágbára bẹnu wọn kí ẹdẹ tó dẹ lè di alágbára yóò níbi tí ó bá ìrìn àjò ẹdẹ lọ́dọ̀ Olódùmarè kó tó sọdọ alágbára. Bàbá àràbà ayé tá a wáyé àwáyé àwa akọ̀tàn ni o kọ́lọ̀ ń kó jẹ́ kẹ́mi gbogbo owó gùn kọ́mọ̀tì pa wá báyìí mọ́rọ̀ ẹ̀yìn náà mo rí lẹ́fù kẹ́tí bàbá àràbà ṣe tẹ́lẹ̀ wọ́n ní kẹ́ni kankan má bu Ọlọ́run mọ́ kẹ́ni kankan má bu ànábì mọ́ bàbá àràbà sọ bẹ́ẹ̀ mo rí TikTok àmọ́ tá a fà kí bá bóde tó bá ti bú ẹ̀sìn àwọn ẹ jẹ́ káwọn ó bu kí ló dé tẹ̀ tó wá padà bàbá àràbà ẹ tún wá lọ bíúdì orin kódà báyìí bá ń wo ọjọ́ orí yín ipò kéré oyè àràbà oyè ńlá ni oyè ńlá ló yẹ àràbà oyè ńlá ló yẹ àràbà tọ́pẹ́sì ipò sọ́jọ́ orí tí náà wá kéré ni oyè ńlá ló yẹ àràbà oyè ńlá ló yẹ àràbà. Bẹ́ẹ̀ni ọba mọ pàtàkì tí ń pè lárabà gan ṣé bá a mọ́gi tí ń jẹ́ gi àràbà kàbìtì báyìí ni mo rí ṣé bá wàá fẹ́ nìkan lóye tí ń ní àràbà ni èyí tí ń sọ ní pé ní ńlá ló ń tàn ẹni ẹ bá wàá pè ní ńlá kò gbọ́dọ̀ máa fẹ́ nu pín ogún náà kò gbọ́dọ̀ máa fẹ́ nu pogún bí ṣe ń lọ ìṣọwọ́ abójúmu ni bí gbogbo nǹkan ṣe ń lọ yìí wàláì tàláì rọ́bùlì káàbà gbogbo tó ní í ṣe pẹ̀lú ìbínú Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kankan wa tí ìbínú Ọlọ́run bá dé láàrin ìṣẹ́kọ́sì kò sẹ́ni náà tó lágbára. Ànábì wa Mùsá alayhi salatu wa salam tí í ṣe Mósè kò sẹ́ni kankan tí ó kà tán Mósè ṣe bọ́ lọ́run náà sí Fáráò adẹ̀rí láìfù tó àti Fáráò jọ lò adẹ̀rí ibi tí wọ́n jọ parí ìrìn àjò wọn sí ta lọ́lọ́run òun tọ́ran Ọlọ́run òun tọ́ran lọ́dá èmi lọ́dá ẹ̀yin lọ́dá ìwọ ló lè so gbogbo nígbà gbogbo fẹ́ni gbogbo lásìkò gbogbo lọ́jọ́ gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú gbogbo. wọ́n ní gbogbo àwọn bàbá wa tànà tí wọ́n ń já ewé tí wọ́n ń wá egbò bí wọ́n ṣe gbọ́ Ifá tó tí wọ́n mọ ọ̀pẹ̀lẹ̀ tó
ìgbàgbọ́ nínú Ọlọ́run wọn tó tóbi kí ni sí àwa àtòní tá a nígbàgbọ́ nínú tí a dá ju ń tọ́ dá nǹkan yẹn lọ àwa àtòní kódà tẹ dórí àwọn àfáà náà ni o a nígbàgbọ́ nínú tí wọ́n dá ju ẹni tó dá nǹkan yẹn lọ Ọlọ́run ló dá gbogbo nǹkan àwa nígbàgbọ́ nínú tọ́lọ́run dá ju Ọlọ́run lọ anybody wá bóde àwa àfọlọ́run wé tó wù wá jálà ní máa ń láyà mú tú títóbi fọ́ba tí kò ní kú jálà ní máa ń láyà mú tú títóbi fọ́ba tí kò ní kú. Bàbá àràbà àmọ́rọ̀ yìí ẹ bá àwọn ọmọ eriwo yìí sọ̀rọ̀ ojú pọ̀nà táǹtò lọ yìí kò ní bíldì omi àlàáfíà fúnlẹ̀ Yorùbá tómi àlàáfíà ọba dẹ̀ sí ńlẹ̀ Yorùbá àwọn àlàáfíà fúnra wa. Mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo náà sì kí sáwọn ìjọba ní fara ní àwọn àlàáfíà jẹra wa nítorí nǹkan mẹ́rin. Àkọ́kọ́ ìfẹ́ sọnù láàrin wa ìfẹ́ sọnù láàrin wa ìfẹ́ ti sọnù àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìfẹ́ ti sọnù gbogbo ibi tí ọba yìí ti sífẹ́ ìyà ọmọ jẹ wọ́n bẹ̀ ni. Ṣebí fẹ́ ń tọ́ sọnù náà ló bí gbogbo rádaràda yìí gbogbo yẹ́mọ̀yẹ́mọ̀ tẹ́lifọ̀dì fetí gbọ́ yìí. Ìfẹ́ ti sọnù ìfẹ́ yẹn sọnù débi pé ọmọ mi tó jẹ́ mùsùlùmí ẹnu pé ó kéwú wèrè kéwú olórí burúkú kan tó kẹ́ ó bóde gbogbo àwọn àgbàfà ni wọ́n ń yàkàyàkà wọ́n daṣẹ́ wọn nù. Ìfẹ́ yẹn sọnù àtọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ àtọ̀rọ̀ tó yẹ kó sọ wọ́n ń ríra wọn bí ẹni tó ti mọ kéwú wọ́n ríra àwọn bí ẹ̀tọ́ mọ̀nà kéwù tí wọ́n láwọn mọ̀ ọ̀nà tí láwọn mọ̀ ló dá wàhálà lẹ́yìn. I can't forget 1993 92/93 àmúra wàlímọ̀ tafsir látara àfẹ́ tí mo lọ sọnù ìfẹ́ ti sọnù ẹ lọ pèfẹ́ padà ẹ pèfẹ́ padà ẹ já pèfẹ́ padà èyí tá n tírètì lọ́nláìn yìí èyí ọlọ́run yìí ṣe orí báyìí Muhammad yìí ṣe kíní kan báyìí Muhammad jí pátá kò tó kankan sínú ètò ìgbésí ayé gbogbo wa ọlọ́run méjì ayé wọ́n bàjẹ́ kanlẹ̀. Alukura náà dẹ̀ ni ẹ má bu ẹ̀sìn wọn ìwọ àfáà náà ṣe wá sí sọ̀rọ̀ Ọlọ́run má bu tí wọ́n nígbàgbọ́ sí gbogbo àwọn bàbá wa tà náà bu wọ́n fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ àtàlàyé àlàyé ìlọ́wọ́ wọn létí tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ fi dà àfáà tọ́mọ ọ̀pọ̀lọpọ̀ wọn fi dẹ́lẹ́ àwa àtòdì òní kò sálàyé mọ́ èébú àtẹ̀pẹ́ ni ẹ̀wọ̀n tẹ́ dálẹ̀. 92/93 mo lu àwọn ọmọ lọ ká ọsẹ ṣé mo pọ̀rọ̀ ara mi nìyẹn àwọn àlọ́ kásẹ̀ before 92/93 ní 1991 àlọ́ ọdún oko mo dẹ̀ rí àgbàdùn ṣèbè èmi dẹ̀ láyà ààrẹ ayé mo ti ń wù yí o ọgbọ́n mi yé ikú tí ọba pa mí máa kọ́kọ́ rí náà kí n tó sá o. Àwa lọ nú oko àgbàdùn ṣẹbẹ ẹjọ gidi nínú ṣùgbọ́n ìlọ́wà èmi mọ̀dẹ̀ ṣáájú tí mò ń kó àwọn yòókù mi táàjọ wà nú oko táàjọ wà lẹ́kẹ́wù mò ń kó wọn lọ oko tẹ́nìkan fẹ́ bùn wa tá a fẹ́ bá àfa àwa dá. Ajìyàrí kó tó dọ̀rọ̀ mo wá ń wo ejò yẹn mo kàn súnmọ́ mo kàn bẹ́ ládàáni lèmi bá bẹ́ méjì
mo bẹ́ ládàá méjì báyìí orí rẹ̀ náà ro ni àgbàdo ṣebè orí ẹ̀ náà ro báyìí ọ̀fun ẹnu kò tú sí mi lójú ni wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláhì láwà ó tú sí mi lójú mi rí náà lọ́jọ́ náà tó bá jẹ́ pé èmi nìkan ni mo lọ nú oko ni bóyá mi ìbá ti kú láyé ńjọ́ náà ṣáàmù kí mo ní orí ẹ̀ ti fẹ́ ara ẹ̀ ti fẹ́ lẹ́ èèpẹ̀ báyìí ní ń dàlú wọ́n jòkúta lù lábá pa ejò yẹn àmọ́ ojú tó ti sí yẹn ojú yẹn ò rí nà mọ́ ojú méjèèjì kò rí nà mọ́ wọ́n já ata àsànbáyé wọ́n fi gbomi lójú bá mi mọ̀ pé ń fi kankan gbomi lójú ibẹ̀ láti padà àdénú oko náà mọ́ òdò ní ọ̀rọ̀ 1981 ni mo sọ fún yín dòní àdénú oko náà mọ́ láàrin pé ká tó délé àtàfà mi lájọ lọ wọ́n ka máa ó sàtẹ́ẹ̀nì sí mi lójú kúrẹ́ àwùjọ bìrábì nẹ́ẹ̀sì àti bìrábì fálákì bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ àfà àwọn sí mi lójú nínú fífi ọlọ́run nígbà tá a fi wọ̀lú ọlọ́run ní kó ju ọlá ejò ọjọ́ náà gàárì la fi mú ẹsẹ̀ lẹ́ni 1992/93 mo tún wà lábáwá mo fẹ́ lọ ká ọsàn mo gbé gbọ̀ngàn kọ ọrùn báyìí mo dá àgbẹ̀dì orí láàrin ọ̀nà igi ẹlẹ́múga ni mò ń wò láàrin ọ̀nà mo dẹ̀ tẹ́ mọ́lẹ̀ igi náà dẹ̀ di ejò ó dẹ̀ sami ní ọmọdéní ẹsẹ̀ jẹ́ igi ẹlẹ́múga mo tẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ dejò ó sì sami lọ́mọdéní ẹsẹ̀ jẹ́ ó sami jẹ́ báyìí ó bọ́ ọ́nú gbó mo bá kọ́ tì í mo bá lé mẹ́rin mo kẹwé pé bá jẹ́ ìwé Akíntọ́lá mo gbọ́ Akíntọ́lá bá fún sí bá tèmi lọ mo dé di ọ̀sán tí mo ti fẹ́ ká ọ̀sán mo ná pọ̀pá sí ọ̀sán lókè báyìí ìṣe ló dàbí ìgbà pé gédé mẹ́wàá wọ́n gbé mi sókè wọ́n ń jẹ̀ mí mọ́lẹ̀ wọ́n gbé mi sókè ẹ̀mí yẹn sọ pé orú ejò yìí ti fẹ́ kọjá bẹ́ẹ̀ la ilaha illallah ayé ní kọ̀rọ̀fà gbogbo tí ò lé lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin àfáàsì sọ di líle gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ lẹ sọ dẹsẹ̀ ẹni bí yẹn bá sí gbẹ́rẹ́ ó tún ti dẹ́lẹ́bọ tí bá sí gbẹ́rẹ́ sórí rẹ̀ mú sísí ni àbórí tèmi gbẹ́rẹ́ sì lè sọ yẹn dẹ́lẹ́bọ áyà wo ló sọ bẹ́ẹ̀ àdìsí wo ló sọ bẹ́ẹ̀ arágbóńtà ibi dá wàhálà lẹ́nu yẹn náà ihun tó rọ̀ wọ́ lọ́rùn ó lè má rọ̀ ẹlòmíì lọ́rùn ihun tó rọ̀ ẹlòmíì lọ́rùn ó lè má rọ̀ wọ́n lọ́rùn. jama ni mo bá padà bàbá mo bá wá sọ bàbá mi kúlú wà láwù kan bàbá mi ọlọ́ba sàlékò kẹ bàbá mi bisimilahi rahman rahim kúlú wà láwù ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. mo bá rí dábà mo bá sọ bàbá mi gbé bẹ́ẹ̀ ni bàbá tó bí n bá diwọ́ mọ́rí ojú ẹsẹ̀ wọ́n ní kó lọ pe ọ̀rí àwọn wa tí jẹ́ Rúfàyí bàbá wa Rúfàyí yẹn náà ti kú báyìí kúlú wà láwù kọ̀ọ̀kan lọ́ba sàlékùn kẹwọn bisimilahi rahman rahim kúlú wà láwù ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bàbá wa Rúfàyí yẹn ti kú bàbá mi ní kó lọ bá pe Rúfàyí wa ní bá pe Rúfàyí dé ọ̀rẹ́ bàbá mi ni wọ́n ó ní ọ̀rẹ́ mi ejò mọ̀ ti sá ọmọ rẹ jẹ bàbá yẹn bú ẹ̀rín ni kí làwọn afáǹfọ ojú ilẹ̀ gbọ́lẹ̀ sí gbogbo tí ìṣẹ̀ṣẹ̀ lẹ́sọ̀dẹ̀sẹ̀ gbogbo tí ìṣẹ̀bọ lẹ́sọ̀dẹ̀bọ gbogbo tó ti wá tí wọ́n ti kó dànù tẹ́lẹ̀ wọ́n wá kò tì í lọ́rùn ó kú bẹ́ẹ̀ ṣẹṣẹ ra yín eégún mélòó ní bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ eégún ti wá yapa báyìí kọ̀tẹ́ ó kú bẹ́ẹ̀ ṣẹṣẹ ra yín
ọ̀rẹ́ bàbá mi yẹn bàbá Rúfàì ní bá wọlé lọ ní bá lọ gbé èpè ọ̀wọ́nú òwú àgbọ̀nrín lọ́wọ́ wallahi tallahi rabbul kaaba bàbá yẹn bá gbé sí mi lẹ́sẹ̀ báyìí wọ́n gbé owó yẹn tì mí lẹ́sẹ̀ báyìí ní bá kí gbọ́dọ̀ mọ́lẹ̀ ní bá pè mẹ́sàn-án mẹ́wàá nígbà pè tán ní bá fi owó yẹn kẹ́ ẹsẹ̀ mi lẹ́ẹ̀mẹ́ta wọ́n lè fọ́ àwọn nìdílẹ̀ ni mo bá ń dé ní bá ní káwọn méjì ọ̀tẹ̀ lé mi wọ́n ní dèédé ibi tí ejò yẹn ti sá mi jẹun wọ́n ní ká lọ ọbẹ̀ níta bá ń bẹ̀ ká máa mú bọ̀ jọ́lá ni mo láyà mú tu àbádà. nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ẹ má sọ gbogbo ẹ̀ dẹ́bọ ẹ̀yin lẹ́ ń dógún lẹ̀. ẹgbẹ́ ọ̀rẹ́ bàbá mi yẹn èmi tẹ̀sán mi ò lè dárìn tẹ́lẹ̀ mo ti balance nígbà débi tẹ́jọ ti sọ mí jẹ ejò tó já mi jẹun abá òkú rẹ̀ níbi tó ti sọ mí jẹ ejò tó ti sá lọ abó òkú ẹ̀ níbi tó ti já mi jẹ abá òkú rẹ̀ òkú ejò yẹn abá níbi tó ti já mi jẹ ara ń tà jogún lọ́dọ̀ àwọn àgbàlagbà nìyẹn sẹ́yìn sọ yẹn dé lẹ́bọ ni ara ń tẹ́ yàfa ìfi dá wàhálà lẹ́ nìyẹn náà òkú ẹ̀ abá níbi tí ejò yẹn ti já mi jẹ orí títì náà ló wá kú sí làbá gbé wá bà ẹ wọ́n ní lọ sí bá wù ọ jẹ lọ jẹ níjọ́ náà wọ́n tún sọ pé bá àfa ni ọ tó o bá mọ tó o tún lè fi ṣe lọ fi ṣe tó bá wù ọ làbá sún jẹ tí bàbá yóò bá mọrú tí wọ́n mọ̀ yẹn bó olódì mi ó ti kú dànù lẹ́yìn ìgbà náà lásẹ̀ ń fẹ́yàwó o lásẹ̀ ń bímọ o lásẹ̀ ń kọ́lé o lásẹ̀ ń wá ń jà àfa o lásẹ̀ ń lọ Mẹ́kà o lásẹ̀ ń gun ká o ẹ wá dúró tí ìbá kú mọ́ mi lára. ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe pátá mo rí sún àfa àkẹgbẹ́ tó bá bẹ̀ wọ́n ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ yìí alẹ́ pé yẹn sákèésì sálájúlẹ̀ kí nǹkan ọmọ bàjẹ́ lọ ni ara wàhálà tá lẹ́ ń dálẹ̀ náà nìyẹn ara wàhálà tá lẹ́ ń dálẹ̀ nìyẹn ṣé bí n tẹ́ ń pè ìtumọ̀ ìsìláàmù ní ẹ̀sìn àlàáfíà ìtẹ́dẹ̀ ń pè láàfáà ní pé kíyẹn já látúnṣe tí wọ́n ní káfáà máa dànkẹ́rú ni ọ̀rọ̀ tí ó máa dànkẹ́rú ẹni láti máa gbọ́ ọ̀rọ̀ tí ó máa bà nǹkan jẹ́ ẹni láti máa bọ̀ iná lẹ sọ́sọ́sọ́ tó gún délẹ̀ yìí. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹbọ lẹ̀ ń bẹ̀ ojú pọ̀nà tó ń kálukú tá a jọ ń tọ̀ yìí kò ṣeré ń bẹ̀ wàláì kò sí ìpùpẹ́ǹtì kankan bẹ̀ kò sí lọ síwájú bẹ̀ ká máa búra wa gan kò sí lọ síwájú bẹ̀ fáwa gẹ́gẹ́ ká máa useless ara wa kò sí lọ síwájú bẹ̀ fáwa gẹ́gẹ́ bẹ̀ẹ́lẹ̀ ká tún wá pa afẹ́ mọ́ ẹ̀yájú sí ọba tó ní wa gbogbo wa lọ́jọ́ yé pé ẹnìkan bẹ tí ń jẹ́ Allah ká sọ̀rọ̀ direct sẹ́mọ̀rẹ́ ọ̀pọ̀ wo ni wọ́n fi gbé dúró ẹnìkan ló gbé dúró kì í ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló gbé dúró Ọlọ́run ló gbé dúró kì í ṣògùn kì í ṣe Ṣàngó kì í ṣọ̀ṣun kì í ṣọ̀yà ẹni tó gbé dúró yẹn ó yẹ kémi pẹ̀lú yín bẹ̀rù ẹ̀ ó yẹ kí gbogbo wọn páyẹ̀ kádẹ̀wò gbogbo àwọn ìkáyà ìkáwé tí wọ́n pè ní káyà ní àwọn ìtàn gbogbo àwọn sálàfù àwọn tí ẹ ti ṣáájú tá a bá lọ ka ìtàn Ọ̀ṣun àmọ́ yìí pé òótọ́ lẹ́nìkan bẹ́ẹ̀ tí ń jí Ọlọ́run tá a bá ka ìtàn Ògún àmọ́ pé òótọ́ lẹ́nìkan bẹ́ẹ̀ tí ń jí Ọlọ́run ẹjọ́ ẹjẹ́ abọ́ọ̀lẹ̀ ń bí àwa kò sí improvement kankan fún Nàìjíríà bẹ́ẹ̀ kò sí ìlọsíwájú fúnlẹ̀ Yorùbá ní department abala bí àwa yẹn kí n lámọ ní ó ṣe fún mi ìjà ní bẹ́ẹ̀ o ẹ gbọ́ àwọn bàbá wa tànà tí wọ́n ń ṣe àwọn Ṣàngóòdé ti sìn wọn ní bẹ́ẹ̀ ní kankan sọ pé ọ̀sán lọ́hùn o wallahi tallahi àwọn bàbá tànà ò ní bọ́ọ̀dì kan bẹ́ẹ̀ nìkan sọ pé ọ̀sán lọ́hùn àwọn ìwé ìsílẹ̀ jí ọmọdé ń dà láàmú àwọn bàbá tí ń gbọ́fá tí ń mọ ọ̀pẹ̀lẹ̀ sámúsámú wọn ní bẹ́ẹ̀ nìkan sọ pé ọ̀sán lọ́hùn wallahi tallahi ẹjọ́ mo rọ̀ wá
mo dẹ̀ mọ̀ pé gbogbo wa yìí náà ìgbìyànjú mọ̀ pé ẹni tí ń jọ́ lọ́hùn bẹ àkànbí ọlọ́ba mọ̀ pé ẹni tí ń jọ́ lọ́hùn bẹ ta lọ́lọ́mọ ìpẹ́ nìkan bẹ tí ń jọ́ lọ́hùn bàbá àràbà mọ̀ pé nìkan bẹ tí ń jọ́ lọ́hùn yorùbá mi ìjà ló dé ńlọrin dòwe ni bóni bá wá fẹ́ dòwe ẹjẹ́ ọmọ láàrin ara wa ẹ̀gbọ́n mi yẹ àfààní fatinu biduniyahu basiri nakidi mutagafili andini mutabaridi aridini isama asifajahu wa isayu samu ilahu lamuyari. Ètò mu àtàmì ẹgbẹ́ ordinary gbólóhùn wà lásán tí tó nǹkan ṣe tí ń ba nǹkan jẹ́ gbólóhùn lásán. Ọlọ́run ní dá wa láàmú ẹjọ́ torí ìtọ́lọ́hún ẹjẹ́ á lọ jèbù rẹ̀ ẹjẹ́ á lọ ṣe sùúrù àti ní TikTok àti ní Facebook ẹ má jẹ́ ká máa yàkàyàkà pàtàkì ọlọ́mọ ẹ má jẹ́ á máa yàkàyàkà pàtàkì ọ̀sánlá Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ torí ìtọ́lọ́ ìtànẹ́bà Muhammad gbogbo oníkálukú wa láàrógò wa lò láàráyé wa ṣe. Èyí tó dẹ̀ ti súnmọ́ ẹnì kọ̀ọ̀kan ò ní jìnà sí èyí tó jìnà sí wa yóò súnmọ́ wa olólùfẹ́ yìí ni ajábìnrin wa sí Ahmed El-Ghazali AK Komando ọ̀nà òdodo TV ìwọ àfáà náà lọ chẹ́ẹ̀kì Quran 6 verse 107 ntọ́nà bá wa sọ bẹ́ẹ̀ wá rí Quran 6 verse 107 Quran kẹfà ẹsẹ̀ 107 wọ́n lọ yẹ̀wò láti 107 to 108 wàá rí i pé gbogbo ẹni tí bá ń bóde tí ń bú Ṣàngó tí ń bú Ọya àṣejù ló ń ṣe ó lè ṣàlàyé ẹ̀sìn ọ̀gọ́ ó lè àwọn ìtàn ẹbú ìsì tó nǹkan ṣe ìtàn ẹbú máa bà nǹkan jẹ́ ni Ọlọ́run ní dà wá láàmú ní kire ni wọ́n bí mi sí o bàbá tí wàá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá tí wà pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ ní kire o ní kire ni wọn. Inshallah láìpẹ́ yìí ẹ máa torí wa ní live torí mo ń lọ mọ́lídì báyìí aago 2 lóru la wà Nàìjíríà 12 rèé à ń gbéra mọ́lídì nílùú Ìbàdàn nísìn kọ́lọ́ pàlú àtàbọ̀mọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel àbúrò oníṣẹ́ ẹ kú àdúró tí Ọlọ́run lára wa ẹ kú àdúró tí Ọlọ́run lára wa Ọlọ́run ní fi ń sílẹ̀ aya Àkànmú Ajíbíkẹ́ Alájà Àbẹ̀ní Àdé àbúrò òní sí ọ fún mi ọlá abọ́lọ̀ ń ṣètò nú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣètò nú ọlá rẹ̀ ọlá masha Allah la quwwata illa billahi ìdùnnú rí ọ dalẹ̀ ayọ̀ rí ọ dalẹ̀ ẹ̀rín rí ò ní padà dẹ́kun ọlá àfáà mi níwájú Ọlọ́run ọlá àyà tó bí mi gbogbo àwọn tí ń dúró tọ́lọ́run lára Ọlọ́run fi ń sílẹ̀ o mọ́jẹ́ nìkan sáyé mo kí pé ẹkú ìmúra sísí mọ́sálásí wa ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state a máa sí mọ́sálásí náà very soon a máa sí very soon gbogbo ilẹ̀ máa gbọ́ even ẹjẹ́ sọ fún yín àwọn tájọ sí Àgbàlá Gabriel àjọ sí mọ́sálásí yẹn ni Àgbàlá Gabriel àjọ máa sí mọ́sálásí yẹn ni sẹ́ǹgbọ́n tí mo sọ fún yín Àgbàlá Gabriel àjọ sí sẹ́ǹgbọ́n Àgbàlá Gabriel ní ìnáwó lọ́la nìbàdàn sátidé ọ̀la àti Àgbàlá Gabriel àjọ sí mọ́sálásí yẹn ni very soon ẹ máa rọjò náà ewu pẹ̀lú ògùn ọlọ́mọ mọ́sálásí nìkan kọ́ la fẹ́ sí o a tó fẹ́ sí nǹkan míì bọ̀tí ẹ máa gbọ́ Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel àbúrò oníṣẹ́yìn àti àwọn olóríire Mrs. Fúnmilọ́lá Jésù Yẹmí ẹ̀ ní dààmú Mr. Fẹ́mi ẹ̀kú àdúró tí o Ọlọ́run ní fi ń sílẹ̀ o ìgbìyànjú the effort ọ̀rẹ́ mi dáadáa àbùkù òní kàyìn Àkànbí ọlọ́ba òní dẹni àná òní dolósì ta lọ́lọ́run àbú Ọlọ́run bá ń dájú lórí ẹ bàbá àràbà ẹ ṣàtúnṣe ẹ lọ ṣàtúnṣe ṣe gbọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wálẹ̀. Salamu alaikum warahmatullahi ta'ala barakatuh.